wa Muhammad mo fi kí n kálukú wa pé assalamu alaikum wa rahmatullahi ta'ala ẹ jọ̀ọ́ bá mi sí program yìí kí ló dé tí ilé ayé dogun kí ló dé tí ilé ayé dogun Alhaji Abdulrahman Oríyọmí Hamzat ikú tọ́yàwó ní pa fún wa o Alhaji Oríyọmí Hamzat Ọlọ́run ní fi dààmú kọ́rọ̀ fún yọlá àpẹẹlẹ Al-Qur'ani kí ló dé tí ilé ayé dogun wàláhì tàláhì bẹ́yẹ̀ bá ń wo prógámù Alhaji Oríyọmí Hamzat mo fi Olódùmarè búra fún yín ilé ayé ọdẹ sú wa ilé ayé máa sú yẹn pé kí ló sáyé dogun tó báyìí kí ló sọ ayé dogun tó báyìí kí ló sọ ilé ayé dogun àìgbọràn wa ṣe ń lọ sọ ilé ayé dogun ni àbí agídí inú àbí kànràn inú àbí fẹ́ inú kí ló sáyé dogun. Abani na aibu samani na wal aibu fina wa mali samani na aibu siwana wa naju sas samani bi gairi sambi wala unataka samanu lana ajana Alaja Bola Sade Abdiligani yaburo ni sẹ́yìn ẹ bá mi sí a program yìí kí ló sọ lé ayé dogun ẹ jẹ́ bá mi sí a program yìí dáadáa gbogbo ẹ̀yin olóríire tẹ́ bá ti ń dé tẹ́ bá ti wà pẹ̀lú mi ẹ máa bá mi sálámà ọ̀kẹ́ ẹ máa háyì mi kí ló sọ lé ayé dogun nàìbù sámà nínà gbogbo apátá là ń bú ìgbà yìí pé ìgbà yìí ọ̀dà ìgbà yìí ọ̀dà ìgbà yìí ọ̀dà gbogbo ọ̀rọ̀ tí ọ̀kan èṣù gan láti lọ mẹ́sù gbogbo tí ì ṣe èdì àti lọ méèdì gbogbo tí ì ṣogun láti sọdógún kí ló wá sọ lé ayé dogun nàìbù sámà nínà wà láìbù fìnà à ń bú ìgbà yìí pé ìgbà ọ̀dà à ń sọ yìí pé àkókò yóò dá a ní sàmánì tá a wà yóò dá wal aibu fina àwa gẹ́gẹ́ tá a dẹ̀ ń bẹ́nu gbàlá dá tá a fi rò pé ìgbà ọ̀dá Ọládélé Adéṣẹ́wà àbúrò ní sẹ́yìn ẹ jẹ́ má bá mi sálámà kẹ́ ẹ má háyì ẹ má bá mi sí à prógámù yìí kí ló sọ lé ayé dogun ونعجوز السمان نعجوز السمان بغير ذنب gbogbo wa pátá là ń bú ìgbà tá a wà ń bẹ̀ yìí at least ìgbà tá a dẹ̀ ń bú kò kàn án ìbùkún dáadáa ìdààmú ò ní jẹ́ ti láéláé kí ló sọ lé ayé dogun Múyìwá Mákindé thank you very much God bless you kí ló sọ ilé ayé dogun Olúwọlé Kọ́láwọlé ìdààmú ò ní jẹ́ ti láéláé kí ló sọ ilé ayé dogun wàhálà ipò o mo fi àlùbáríkà dè dí àkókò tá a wà ẹbẹ lọ́hùn fún Alhaji Abdulrahman Oríyọmí ọmọ Hamzat Ọlọ́run má lu Oríyọmí pa fún wa o Ọlọ́run má ṣe Alhaji Oríyọmí Hamzat ní ògòdé ẹ̀mí pín Ọlọ́run méjì ó gbógo wọlé bẹ́ẹ̀ bá wo prógámù Alhaji Abdulrahman Oríyọmí Hamzat tó o bá wo tí ń ṣẹlẹ̀ nú ayé yìí wàláhì tàláhì Rabbul Kaaba àárú ọ̀run ó sì fẹ́ máa sọ̀yàn ìlú ọ̀run yìí dẹ̀ ṣèlú èbó àti lọ́lá Ayọ̀mídé ẹ jẹ́ bá mi sí à prógámù yìí kí ló sọ lé ayé dogun kí ló sọ ilé ayé dogun kí ni nǹkan mẹ́rin ló dá wàhálà alẹ́ tó sọ ayé dogun bẹ́ẹ̀ ni alájà mi gbogbo wa pátá àní gbogbo wọlé àní gbogbo wọlé ọlá àpẹẹlẹ Al-Qur'an
wà déwò tá a kò bàbá ń fún ọmọ rẹ̀ lóyún bàbá ń ṣe kí ni o bàbá ń fún ọmọ rẹ̀ lóyún ọkọ ń fún ọmọ ìyàwó ẹ̀ lóyún sáàrí pàdéwò ńlá ló ti dé ni prógámù tí mo wá wò lónìí wàláhì tàláhì ìsúnmọ́bí láìláìláìláìláwà omi sì ń bọ́ lójú mi bàbá wa tó ń fún ọmọ rẹ̀ ní oyún bàbá ó fún ọmọ ẹ̀ lóyún ó sì oyún mẹ́rin fún ọmọ ẹ̀ oyún karùn-ún bẹ́ẹ̀ ń kun ọmọ lábẹ́ sẹ́mọ̀ yìí ẹjọ́ séèdì náà ni séèdì ni sẹ́sù ni kí ló bí bàbá tó fún ọmọ rẹ̀ lóyún séèdì ni àbẹ̀sù àbáwọ̀ ara wa là ń ṣera wa. àmì Ọlátúndé Lawal sẹ́sù ní àbísẹ́ẹ̀dì náà ni bàbá ń fún ọmọ ẹ̀ lóyún gbogbo ohun tẹ́tí ọ̀gbọ́rí gbogbo ohun tójú òrírí gbogbo ohun tí ò ṣẹlẹ̀ rí kí ló sọ ayédógún kí ló sọ ayédógún wàláì ẹ rí i pé anybody ó ti máa wẹ̀ pé ó yẹ kí n ṣe prógámù kan bóyá láti jẹta àbátà náà ilé ayé òun ti ẹ̀ sún yẹn gẹ́gẹ́ pé ibo gan láti ẹ̀ já sí yìí ibo la bára wa yìí ibo la bára wa yìí ibo la bára wa yìí sí social media ló dá wàhálà lẹ̀ ni àbáwá gan la kọ́ sí wàhálà fúnra wa kí ló bí wàhálà yìí kí ló ṣayédógún. wọn náà jù sàmáàní bìgẹ́rì sàmbì àtàfà àtọmọkẹ́wò àti pásítọ̀ àti wòlíì àti babaláwo àti oníṣègùn náà jù sàmáàní bìgẹ́rì sàmbì àwọn ń bú ìgbà wa léètọ́ jẹ́ pé gbogbo tí ń ṣẹlẹ̀ kò sí ń tọ́kẹ́ ìgbà tá a wà bẹ́ẹ̀ kọ́kẹ́ gbà. wala unataka samanu wala unataka samanu lánàá àjànà tó bá jẹ́ pé ìgbà tá a wà ń bẹ̀ yìí tó ló ń bá fún ìgbà láàyè láti sọ̀rọ̀ ni tó bá fún ìgbà láàyè láti pàfọ́ọ̀mù ni ìgbà ìbámu ìyẹ̀bọ mẹ́lòmíì ti bá pẹ̀lòmíì dànù ni. ìbá pa ẹlòmíì dànù ni. Mr. Bọ́lájí Mikael Ọládìméjì àbúrò ní sẹ́yìn ayé tá a wá wà yìí bàbá wa ń fún ọmọ ẹ̀ lóyún ẹwà dẹ́wò báwo ni ọmọ ṣe fẹ́ rí báwo lọmọ ṣe fẹ́ dà tó yẹ kí ara bàbá rẹ̀ ó lé sí ọkọ wa ń fún ọmọ ìyàwó ẹ̀ lóyún lábẹ́ sẹ́mọ̀ yìí àwa ní Nàìjíríà ọ̀dà àwa ń pariwo àwọn olóṣèlú à ń pariwo àwọn pọlitísà àwa tá a pọ́lì kankan gan ṣé ń tà ń gbábẹ́ sẹ́mọ̀ ṣe yìí ẹjọ́ ṣé ìtẹ́lọ́rùn ní níwájú Ọlọ́run ṣé sùn náà wá ní ṣé èdì ní kí ló bí. ọwọ́ àti débi pé bàbá tó wá ń fún ọmọ àpèkálòlò ọmọ àpèkálòlò Abíọ́dún Adébáyọ̀ àbúrò ní ṣe ọmọ àpèkálòlò bàbá wá ń fún ọmọ rẹ̀ ní oyún márùn-ún ọ̀sẹ̀ mẹ́rin fún ọmọ ẹ̀ ìkarùn bẹ́ ń kún ọmọ báyìí subhanallah 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 kábíyèsí Olódùmarè ẹjọ́ kí ló bí jẹ́mọ́ séèdì ni kì í séèdì o ẹjọ́ bá mi sí à prógámù èdì kọ́ o èdì kọ́ o.
èdìkọ́ ò bẹ́ẹ̀ ni presence lábẹ́ sẹ́mi yìí wọ́n ń bọ́ ọmọ ọdún mẹ́ta sùn tá a dẹ̀ rí ojú báyìí séèdì ni kì í séèdì o sẹ́sù ni kì í sẹ́sù o ṣẹ́gun ni kì í ṣègùn o àwa là ń ṣera wa o àṣà òyìnbó ńlá gbéwọ̀ ilẹ̀ Yorùbá tí ń dá wàhálà alẹ́ o àṣà òyìnbó ṣẹ̀ríà lùkùrìánì àtòfin ẹ̀sìn ó fún wa ní ìlànà bá a ṣe lè tọ́mọ o àwọn bàbá wa nílẹ̀ Yorùbá àwọn gẹ́gẹ́ fi ìlànà tó lè rọ̀ wá lọ́rùn sílẹ̀ gbogbo oníkálukú ló fẹ́ kásò òyìnbó aṣọ òyìnbó yìí ní ń kórí burúkú bá wa. aṣọ òyìnbó yìí ó ní ń kórí burúkú bá wa aṣọ òyìnbó yìí ní ń bọjọ́ ọ̀la wa jẹ́. oníbàjẹ́ a fẹ́ kó àṣà òyìnbó wọlé Yorùbá a fẹ́ máa lògbé sí ayé wa bíi tàwọn òyìnbó kò dẹ̀ sí nǹkan tí ọmọ fàtọ́kọjá àdánwò ogun àti wàhálà fìtínà ni ọmọ fà sínú ayé wa ṣẹ̀ríà Al-Qur'an kódà ọmọ tẹ̀gbẹ́tàbúrò tí wọ́n bá jí ọkùnrin àtobìnrin tí wọ́n bá ti mature tí wọ́n ti wọ ọmọ ọdún 7 sí 8 ń bi ayédè yìí wọn àgbọ́dọ̀ jọ sùn papọ̀ mọ́ bàbá kan náà ìyá kan náà lọ́jọ́ bí wọ́n ti wá pọmọ ọdún 7 níbi ayédè yìí wọn àgbọ́dọ̀ sùn papọ̀ mọ́ à ń kásò òyìnbó ẹ̀ ń kó wọn papọ̀. báwo ni ìyá yóò ṣe aláwù kí ọmọ àwọn tó jẹ́ obìnrin kó máa lọ gbé lọ́dọ̀ ọkọ rẹ̀ tí ò níyàwó ńlé ọkọ rẹ̀ ò níyàwó ńlé ọdẹ aláwù kọ́ ọmọ rẹ̀ máa lọ gbé lọ́dọ̀ ẹ̀. ṣé àrí pàwọn là ń ṣera wa àmì ètò jí òríjìnà níbẹ̀ gbogbo ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá wa mọ́rọ̀ yìí ibi àti bọ̀tá ìgbésí ayé ń lọ yìí etí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ìdálẹ̀ bẹ́ẹ̀ o ọlọ́kọ̀ rí ọmọ fẹ́yàwó méjì ìyá àti ọlọ́kọ̀ rí ọmọ fẹ́yàwó méjì ọdẹ ń bẹ lóyìn ìgbàdúà nínú ayé rẹ àdúrà rẹ ọdẹ gbà lórí ọmọ àdúrà rẹ wá gbà tán àkókò tó ọmọ tiẹ̀ mú ọ travel lọ ìlú èbó abọ́mọ rẹ mú ọ làbújá irú àtọkọ rẹ dẹ̀ ti fi àjọṣepọ̀ ẹ ti fi jọ mọ́ra yín lára àbí kádàrá Ọlọ́run tú yín ká ọkọ dẹ̀ ti dàgbà kó tó di pé kádàrá Ọlọ́run tú yín ká ọlójú obìnrin tó lè accept pọ̀ fẹ́fẹ́ mọ́ àlàáfíà dẹ̀ ń bẹ lára ọkọ rẹ tí ò ní sórí burúkú yóò sórí burúkú tọ́bárajá yóò bàṣẹ bórewúrẹ́ yóò kì mọ́lẹ̀ bọ́bá ọmọ ọlọ́mọ yóò tẹ̀ mọ́ ọ́nú lẹ̀. presence kì í ṣe èyí tí mo sọ kì í ṣe páwọn òyìnbó ń bá ọmọdé sùn àwọn òyìnbó àwọn ni wọ́n ọ̀dọ́mọdé àtàgbà pọ̀ dẹ̀ ti jọ mọ́ wọn lára àárò ara wọn ìsọra wọn àwọn kọ́sọ̀ kan ń ṣẹlẹ̀ nínú òyìnbó tó jẹ́ pé tá a bá gbé dé ní Nàìjíríà àdéhùn ní ọ̀dà alẹ̀ sí wa lọ́rùn nílùú òyìnbó bàbá máa múra níṣojú ọmọ ẹ̀ bàbá lè máa dírẹ́sì níṣojú ọmọ ẹ̀ kọ́sọ̀ Nàìjíríà gbà ṣẹ̀ríà Al-Qur'ani gẹ́gùn ọ̀faramọ́
pásọ Nàìjíríà gbà sẹ̀rí àlùkùránì gan faramọ́ ìyá ò gbọ́dọ̀ máa múra níṣojú ọmọ ẹ̀ sẹ̀rí ìsìlámù kọ́ òfin báìbù gẹ́kọ̀ọ́ kọ́sọ̀lú òyìnbó dẹ̀ ni kò ní ìtumọ̀ sáwọn wọn ẹ̀dẹ̀ lè ríro àmọ́ gbogbo alámọ̀ yìí pé Nàìjíríà kí n pínlẹ̀ Yorùbá ojú kòkòrò wèrè ń bẹ lára anybody gbogbo ẹ̀yin ìyá wa ibi ayé nílé àfi kẹ́ ẹ ràn wá lọ́wọ́ o ọmọ yín tó bá ti jóbìnrin tó bá ti wọ ọdún mẹ́wàá ẹ méjì ò gbé pẹ̀lú bàbá rẹ̀ lóun nìkan mọ́ ibù tó bá jẹ́ pé àti bàbá rẹ̀ ẹjọ́ wà ẹ jẹ́ pé ẹ méjì kó ní àsí bàbá rẹ̀ jùjùjù. Àgbọ̀ ní Nàìjíríà wa yìí àwọn òyìnbó wọ́n lè kó ọmọ wọn obìnrin sínú ọkọ̀ kẹ́lá ò fẹ́ lọ ṣe ṣọ́pì fún wọn kò ní túmọ̀ sáwọn wọn ó ṣe fàájì fún ọmọ wọn ni wọ́n jẹ wọ́n mu wọ́n lè bọ́ọ̀nù balùwẹ̀ kan náà inú sinmi púù kẹjọ máa wẹ̀ tẹ́ ilẹ̀ ń gbé wọ Nàìjíríà ti ń dá wàhálà lẹ̀. gbogbo ẹ̀yin ìyàwó ẹ̀yin obìnrin ibi ayé ń lọ yìí ẹni ó bá ronú àtibọ̀tán yẹ kómi ọmọ bọ́ lójú ẹ̀ ni mo fi kọ́kọ́ ṣàdúrà fún Alhaji Abdulrahman Oríyọmí Hamzat arákùnrin náà ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ọmọ ọdún mẹ́ta ẹjọ́ báwo lọmọ náà ṣe fẹ́ rí ẹ wà dẹ́wò ẹ̀yin ìyàwó ẹ̀yin obìnrin wa ọlẹ́ni mọ́lọ́mẹ́ni bàbá tó ń fún ọmọ ẹ̀ lóyún yìí nísìn olórí burúkú rẹ̀ wá ń kúlẹ̀ gbogbo ọmọ Nàìjíríà ẹjọ́ ẹ dáríjì ń Ọlọ́run ó dáríjì ń wàláì mo ń wo fídíò náà omi dẹ̀ ń bọ́ lójú mi sógun lélẹ́yìí ni àbádẹ́wò ẹ̀yin náà gbọ́n tí ìyá ọmọ yẹn sọ. bàbá ẹ̀ lọ fagídí mú ọmọ ẹ̀ lọ́dọ̀ yẹ òpónú dìndìnrín rí olè lọ mú ọmọ ẹ̀ kú lọ́dọ̀ bàbá tó ọmọ pé olóbìnrin lé wàá sọ fún wa pé ó ti mọ ìwà wèrè tí ń bẹ lọ́wọ́ bàbá rẹ látìgbà tó ti gbójúmọ́ bàbá ẹ̀. èyí tó pọ̀ jù wà ní ọwọ́ ẹ̀yin obìnrin lọ́wọ́ o orí burúkú tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ṣe yìí ọlọ́wọ́ má jẹ́ ó tọ́ sí mi láyé mi o má jẹ́ ó tọ́ sẹ́yìn náà o tí wọ́n bá kanrú eyé lẹ́yìn inú ìgbésí ayé wa kéèyàn máa gbọ̀nà ọ̀run lọ ká lọ pàdé Ọlọ́run sàlámù sàlà. bẹ́ẹ̀ bá mísì prógámù Oríyọmí tó o bá padà ń gbé yóò sì fẹ́ mọ̀ ìbànújẹ́ níbo la fẹ́ bá yàrá já gbogbo ẹ̀yin abiyamọ tó bá mọ̀ kó fẹ́ pàdé Ọlọ́run dáadáa ẹ jẹ́ mójútó pàápàá jùlọ àwọn obìnrin pàápàá jùlọ àwọn obìnrin àwọn ìlú èbó àwọn Amẹ́ríkà kò sí irú eré tí wọ́n lè bọ́ ọmọ wọn ṣe wọ́n ní ìta rọ́bìsì pẹ̀lú ọmọ wọn láíláí. wọ́n ní ìta rọ́bìsì pẹ̀lú ọmọ wọn ní Nàìjíríà tẹ́ ẹ bá ti rí bàbá àtọmọ rẹ̀ tọ́jọ́bìnrin ọgbọ́n wọn ọ̀yà tí ẹ bá ti ń lò sí.